a kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn ní gbogbo ibikíbi tí Ọlọ́run bá ti fún yín ní àǹfààní láti máa gbọ́ ìgbọ̀mọ yín Williams Olúwatósìn Ògúnbíyì. Kò kí ń ṣèmi nìkan mo wà nílé agodo, mo wà níbà pẹ̀lú bírọ́dà mi Ibiyemi Family TV. Ṣé rí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti jẹ́wọ́ ọmọ ọkọ, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí wọ́n ti ṣe nǹkan kan nísìnyí tó yà mí lẹ́nu. Ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó lọ viral. Àwa mọ̀ pé kò kí ń ṣe pé Bọ́lá Ahmed Tinubu pé wọ́n kàn fẹ́ báàlù jẹ́, bí kò ṣe wípé àwọn wèrè kan ni wọ́n jẹ́ kọ́lá yẹn ṣe nǹkan tó fẹ́ ṣe. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti jẹ́wọ́ ọmọ ọkọ, wọ́n ti ṣe nǹkan kan tó yà mí lẹ́nu. Mo dẹ̀ wá wò pé èmi nìkan kọ́ ni màá gbọ́ kíní, àfi kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa tẹ́ wà nílé, àfi kẹ́yìn náà gbọ́. Torí pé ó jẹ́ ohun tó dùn mẹ́mi nínú. Mo dẹ̀ mọ̀ pé ó máa dùn mẹ́yìn olólùfẹ́ wa náà nínú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ohun tí Buhari yóò yìí ṣe, bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti ṣe. Ẹ má ṣì mí gbọ́ o. Yínníyínní kí ni lè ṣe mí? Yínníyínní kí ni kẹ́ni lè ṣe mí? Eléyìí kì í ṣe pé bóyá wọ́n support Tinubu àbí kíní kan. Lóòótọ́ ọmọ Yorùbá ni Tinubu, but I personally mi ò support Tinubu. Yorùbá nation no going back. Yorùbá nation for life. Yorùbá nation làwa ń support. Àwa ò mọ̀ kankan nípa wa Nàìjíríà. Olórí burúkú èèyàn nìkan ló sì máa sọ pé wọ́n Nàìjíríà ń wọ̀. Now kí nìkan tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣe tí mo ní kí n gbé wá fún yín? Tó dẹ̀ jẹ́ wípé tí wọ́n bá lè ṣerú ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá náà, ó máa dáa. Ẹ gbọ́ mi yé? Tí wọ́n bá lè ṣerú ẹ̀ fún àwa tá a wà nílẹ̀ Yorùbá, ó máa dáa. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹni tí ó jẹ́ olórí àwọn agbésùmọ̀mí, agbénipa, Boko Haram kọ̀ọ̀kan, gbogbo àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò yẹn, ẹni tó máa ń lead operation wọ́n ti mú l'Àbújá. Wọ́n ti mú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Kódà ẹni yẹn òun ló máa ń mastermind gbogbo àwọn nǹkan tó máa ń ṣe. Gbogbo bí wọ́n ṣe máa ń wá sí Gọ̀ngàn, tó máa ń wá sí Bàràpá, tó máa ń wá sí Ìbàdàn, tó máa wá sí Èkó, tó máa wá sí Ògùn, tó máa wá sí Ọ̀ṣun, tó máa wá sí Èkìtì, tó ń wá káàkiri, òun ló wà nídìí ẹ̀. Kò dẹ̀ deny nígbà tí wọ́n mú. Mo mọ̀ wípé iṣẹ́ yìí, iṣẹ́ ọwọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu ni. Because nígbà tí Buhari wà ń bẹ́ẹ̀, gbogbo nǹkan yìí kò lè ṣẹlẹ̀. Ẹ gbọ́, gbogbo nǹkan yìí kò lè ṣẹlẹ̀ nítorí wípé Buhari ọmọ Fúlàní ni. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá ni wọ́n. Ìdí nìyẹn àwa mọ̀ pé wọ́n nínú tó dáa. Ìdí nìyẹn táwa ṣe ń sọ fún wọn wípé kí wọ́n pín orílẹ̀-èdè Nàìjíríà, kí kọ́ máa bọ̀ nílẹ̀ Yorùbá kọ́ wá ṣe ààrẹ wa. Ọgbọ́n tọ́lọ̀ ń fún wọn kọ́ wá lò nílẹ̀ Yorùbá. Torí wípé gbogbo nǹkan tó dáa tí wọ́n ń ṣe, nǹkan tó dáa tí wọ́n ṣe yìí nísìnyí, tí wọ́n mú àwọn tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò, tí wọ́n mú mastermind ẹni tó master gbogbo àwọn tó ṣe fẹ̀mí àwọn ènìyàn ṣòfò, inú àwọn àgbààgbà Fúlàní yẹn ò ní dùn sí láéláé. Ohun tó dáa ló ṣe o, ṣùgbọ́n inú wọn ò ní dùn sí, nítorí wípé ìkòkò ọbẹ̀ wọn ni Bọ́lá Ahmed Tinubu ti palẹ̀ mọ́ yẹn. Ìkòkò ọbẹ̀ wọn nìyẹn. Ohun tó lè dáa ló ṣe. Ọgbọ́n tí wọ́n fi mú ní Àbújá, ẹni pé lẹ́nujọ́ mẹ́ta yìí, ó ní àwọn fídíò kan tó jáde tó jẹ́ pé a lè gbé sórí afẹ́fẹ́. Ẹni tó bá nídi fídíò yẹn kó contact wa, a máa send ẹ̀ sí wọn. Bí wọ́n ṣe dá ọ̀nà ní Federal Capital Territory ní ọ̀sán gangan, broad daylight. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ti náwó gan ẹni tó jẹ́ mastermind, ẹni tí àwọn Fúlàní kàbá tí wọ́n gbéṣẹ́ lé lọ́wọ́ tó coordinate gbogbo àwọn bó ṣe fẹ̀mí àwọn èèyàn ṣòfò.
bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti mú látara wípé ṣé mọ̀ pé mo sọ kọ́kọ́ fún yín mo ní àwọn àgbààgbà Fúlàní wọ́n ṣe mítìn wọ́n fẹ́ gba Nàìjíríà ní gbogbo ọ̀nà kó má dàbí pé mi nìkan ni mò ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí bàbá wa BME TV kí àwọn náà sọ kí tó kọ́ntínú. à ń gbọ́ yín o. Gbọ́ nǹkan tó ẹ̀sùn ẹ ti múùtù. Bọ́dà mi Masibi TV mo kí ẹkú àtótónu ẹ̀dùkú sẹ́ẹ̀lù náà ẹ̀ ní ṣe lásán gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ẹ ṣe nípa bàbá Tinubu mo lé gbogbo ẹ̀yin tí ń wò wá nílé pátá ẹ ti gbọ́ àlàyé tí bọ́dà wa Masibi sọ torí bàbá wa Tinubu lóòótọ́ a mọ̀ yìí pé wọ́n ń ṣe iṣẹ́ takuntakun fúnlẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà àwọn tí wọ́n jẹ ìjọba yé lórí bọ́ nǹkan táwa tó ń lórí ni wípé tó wá jẹ́ pé ọgbọ́n àti ìmọ̀ tí Èdùmàrè jogún fún wọn tí wọ́n bá fi pín Nàìjíríà tàbá dá dúró tí wọ́n wá jẹ orílẹ̀ tí wọ́n wá jẹ president ní orílẹ̀ Yorùbá ìbádùn mọ́ wa nínú gan ìgbésẹ̀ tí wọ́n gbé ní ìsìn tí wọ́n gbé ní Àbújá lórí àwọn tí ń dà wá láàmú tí wọ́n kidnap wa tí wọ́n jí wa gbé tí wọ́n bá wa mú mo lérò pé gbogbo ẹni tó bá gbọ́ ìròyìn yẹn inú wọn dùn torí àjọ ìlàdí ń pariwo kí àwọn ajínigbé yìí wọ́n ní gbogbo àwọn Nàìjíríà la ẹ̀sìn pé làwọn Yorùbá wọ́n ń dà wá láàmú wọ́n jẹ́ ká rí mú mí wọn ò fi àwọn èèyàn wa lọ́kàn balẹ̀ wọn ò fẹ́ lọ́kàn balẹ̀ àmọ́ ní ìsìn tá a gbọ́ ìròyìn tá a gbọ́ yìí tó dùn mọ́ wa nínú oníká mú wa tẹ̀jẹ́ olùfẹ́ wa àti gbogbo ọmọ Yorùbá káàkiri àgbálá ayé kẹgbọ́ kọ́mọ̀jà wa nìkan la gbọ́ ìròyìn yẹn ìgbọ̀ yìí tẹ́ ti gbọ́ gbogbo ẹni tẹ́ bá ń wùwà à ń sọ abẹ́yìn náà ẹ bá pé ọ̀rẹ́ ó lọ dáadáa káwọn èèyàn wa tó túbọ̀ gbọ́ ìròyìn tá a mú wá tẹ́ ti gbọ́ ó dà máa bí. ok kẹrí ẹ̀yin kí Ọlọ́run ẹ̀tù ọ̀gọ̀dọ̀ yìí ẹ̀rù ta gbọ́dà mi tó gẹ́gẹ́ bá mi mú bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan kí gbọ́dà mi BME tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ wo ọgbọ́n ẹ wo làákàyè tí Ọlọ́run Elédùmarè tó jogún fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Gbogbo ènìyàn ló mọ̀ wípé nǹkan tí wọ́n ṣe nǹkan tó dáa ni. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó dáa fún àwa ọmọ Yorùbá àti fún ilẹ̀ Ìgbò. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àgbààgbà Fúlàní, àwọn Fúlàní kàbà tó jẹ́ pé àwọn ni wọ́n ń pàṣẹ Nàìjíríà ìgbòho ọbẹ̀ tí wọ́n nìyẹn. Àríjẹ nídìí màdàrú ni wọ́n. Tálàfíà bá wà ní Nàìjíríà àwọn ò ní rí ìkọ̀kọ̀ jẹ. Ìdí kó dàrú òun làwọn kàbá yìí ti ń jẹ. Àfi ẹni tó bá fẹ́ parọ́ nínú wa bá wí àákù bí àwí àákù kí làákù fẹ́ kan wá wí. Ẹni tó bá sọ ó máa kú. Ẹni tí ò bá sọ ó máa kú kí làwa sọ títọ́ ọ̀rọ̀ fún. Ẹ wò nísìn torí pé ó jẹ́ Àbújá ó jẹ́ ilẹ̀ Haúsá ẹni tó ń pa wọ́n tó ń ṣe gbogbo ẹ̀ láàrin àwọn Haúsá ṣe mọ̀ pé àwọn Haúsá wọ́n yàtọ̀ sáwọn Fúlàní wọ́n kóra wọn jọ ó jẹ́ kó yé bàbá Bọ́lá Ahmed Tinubu wípé ó ní átíkù kan tó jáde ó sì wà lórí fóònù tí bá jẹ̀kì ẹ̀ lẹ́tà tí àwọn Haúsá kọ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu wípé wọ́n ti ń pa àwọn jù wọ́n lè jẹ́ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu mọ̀ wípé ìyàtọ̀ wà láàrin Haúsá àti Fúlàní
tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn Fúlàní yìí wọn kì í lè sọ pé Fúlàní làwọn, wọn á ní Haúsá Fúlàní ló máa ń pera wọn tẹ́lẹ̀, but nígbà tí àwọn Haúsá bẹ̀rẹ̀ sí ní yarí fún wọn, wọn ò pera wọn ní Haúsá Fúlàní mọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní pera wọn ní Fúlàní Ìlọrin. Ẹ wo àwọn tí wọ́n mú tí wọ́n lọ pa ọba lẹ́kìtì, àwọn tí wọ́n pa ọba méjìlè tó pa ọba bí bàtà bá pa èkété, tó pa ọba bí bàtà bá gbé ajá fóògùn, tí ẹ̀jẹ̀ mu ọba, tẹ́jẹ̀ ara ọba ń kọ́ tó ọba aládé tí wọ́n fi ìbọn já ìfún ọba. Nígbà tí wọ́n máa mú àwọn tó ṣiṣẹ́ yẹn, bọ̀bọ́ yẹn ní Fúlàní Ìlọrin lòun nínú fídíò tèmi rí, ó ní Fúlàní Ìlọrin lòun. Ṣé Fúlàní wà lọ́rin? Ṣèbí látara pé àwa Yorùbá atara wa sóko ẹrú ló fa gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí. Ẹ wo ọgbọ́n tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń lò pẹ̀lú àwọn tàbí bí bàbá yìí ṣe ń gbìyànjú láti ṣe ohun tó dáa, bẹ́ẹ̀ làwọn wèrè yìí ni wọ́n ń lépa bó ṣe máa já bàbá yẹn kúrò bẹ́ẹ̀, torí wípé ẹni tí ò bá ti ṣe ohun táwọn Fúlàní fẹ́ wọn ò ní jẹ́ orí ìjọba yẹn ṣe. Kí ló kúkú wá dé nígbà tí a ti wá rí wípé ìlú yìí ò lè work, ìjọba yìí ò lè work, kí ló wá dé tí àkókò fẹ́ kan pípín ìlú yìí? Nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti jẹ́ ká rí pé inú àwọn da, pé àwọn wèrè táwọn kó mọ́ra ni ò jẹ́ káwọn rí ìjọba yìí ṣe, wọn ò ṣe kúkú fẹ́ kan fìlú wọn lẹ̀ fún wọn. Kọ́ pín Nàìjíríà, kí Ìgbò máa bá tiẹ̀ lọ, kí Yorùbá máa bá tiẹ̀ lọ, kí àwọn Fúlàní máa bá tiwọn lọ, kí àwọn Fúlàní wá padà síbi tí wọ́n ti wá. Torí tí bàbá wa ò bá pín Nàìjíríà, ó máa dé lẹ́vù kan tí àwọn Fúlàní máa kọ́ńkà Nàìjíríà tán pátápátá. Ẹ lọ wo gbogbo àwọn sẹ́nétọ̀, gbogbo àwọn House of Rep, ẹ lọ wo gbogbo àwọn political officers tí wọ́n wá láti ilẹ̀ Haúsá, Fúlàní ni gbogbo wọn, kò sí Haúsá nínú wọn. Wọ́n ti kọ́ńkà àwọn Haúsá, wọ́n ti kọ́ńkà ilẹ̀ Haúsá. Àwọn Haúsá oko ló máa ń dá, wọn ṣe politics. Yorùbá ló máa ń ṣe politics, business ní Ìgbò máa ń ṣe. But láti ìgbà táwọn Fúlàní tí wọ́n ti kọ́ńkà ilẹ̀ Haúsá ni wọ́n ti wọnú Nigerian politics, ni wọ́n ti fit síra wọn síbẹ̀, wọ́n ń fira wọn sí governor, wọ́n ń fira wọn sí senator, wọ́n ń fira wọn sí House of Assembly, wọ́n ń fira wọn sóríṣiríṣi. Àwọn original Haúsá wọn ò jẹ́ emir, débi tó máa jẹ governor, débi tó máa jẹ House of Assembly. Àwọn ẹni tí àwọn Fúlàní kàbà yìí, ẹni tí wọ́n bá dẹ̀ fẹ́ kó jẹ anything ní Nàìjíríà, òun ló máa jẹ́. Láti tàbí àwọn wèrè tí wọ́n ti ń pa àwọn èèyàn wa, tí wọ́n ti ń jí àwọn ènìyàn wa gbé, tó ń ṣe oríṣiríṣi tó wù wọ́n, ó di ẹ̀ẹ̀mélòó tí ẹ gbọ́ pé wọ́n mú anybody nínú wọn. Ẹ gbọ́dọ̀ mi dáhùn béèrè yẹn. Ó di ẹ̀ẹ̀mélòó tí wọ́n mú lára àwọn tó ń hùwà àbàjẹ́ yìí. Ṣé ẹ máa bí kọ tí mo sọ̀tà? Kẹ́ tó play nǹkan tó fẹ́ play yẹn. Ṣé ẹ rí nǹkan táwọn Yorùbá mọ̀? Nǹkan táwọn àwọn ọmọ Yorùbá tá a mọ̀, ẹ jẹ́ ká dé kó yé wọn. Lóòótọ́ Ọlọ́run fún ìran Yorùbá ní ìmọ̀ àti òye. Bí orílẹ̀-èdè Nàìjíríà ti wà yẹn, tó máa sọ wípé àwọn ta ló ti ṣe takuntakun láti jẹ́ kí orílẹ̀-èdè tó bá ka ọ̀yẹ̀yẹ̀ ka méjì ó kà á. Ṣé wọ́n parọ́ ni? Bẹ́ẹ̀ni kò sí wọn bẹ̀, kí lẹ sọ? Wọ́n pa ọmọ Yorùbá mọ́ ọ̀kan ara ìmọ̀ tí Elédùmarè fún wa nìyẹn. Náà bàbá Tinubu tó wà lórí ipò ó jẹ́ pé àwa nìsín
support wà Nàìjíríà mọ́ torí nǹkan tí ṣe fà á tàbí sọ pé àbẹ̀ ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú wà Nàìjíríà àmọ́ ẹni tí bá ṣe nǹkan dáadáa ẹ jẹ́ ká yìn. bẹ́ẹ̀ni. ìgbésẹ̀ ti fà Tinubu pé lórí àwọn tí ń dà wá láàmú. bẹ́ẹ̀ni. gbọ́ ìròyìn náà láàárọ̀ yìí táwọn mú ètò ìgbọ́ yín ó jẹ́ nǹkan tó dùn mọ́ wa òun ló bàtà fẹ́ ká mú ètò ìgbọ́ yín ẹ̀yin èèyàn wa. ẹ̀yin kan wà náà àwọn Yorùbá tẹ́lẹ̀ pé òbẹ́yà fúgàmù tá à ń ṣe eré òbẹ́yà à ń support bàbá Tinubu support bàbá Tinubu o support wọn o but nǹkan dáadáa tí wọ́n ṣe tó dùn wá nínú síta fẹ́yìn èèyàn wa tó yẹ láti bọ́ta ṣe gbọ́wọ́ mi tó yẹ láti bọ́ta ara ìmọ̀ tó yé Elédùmarè tó tún fọ́ ọmọ Yorùbá nìyẹn ara ìmọ̀ tó yé tí Elédùmarè tó tún fún àwọn ọmọ káàró jíire nìyẹn ọmọlúàbí ni wá àwọn èsì jàgídàgan nínú ẹ̀yà mẹ́ta wọ́n wà ní Nàìjíríà wọ́n mẹ́ta kọ wọ́n dọ̀kọ Ìgbò Haúsá àti Yorùbá ẹ̀jẹ̀ bí wọ́n lè Ìgbò lè ṣé Fúlàní ó wà láàrin wa tẹ́lẹ̀ ni àmọ́ wọn tẹ́lẹ̀ ni àmọ́ mísàn wọn ìpinnu wọn lórí Nàìjíríà òun ni wọ́n wá ṣe tó fi fẹ́ jẹ gàba alẹ́ lórí ló fi kó àwọn atagunjà wọlé láti rí pé wọ́n pa ogun àwọn ìyà tó wà Nàìjíríà wọ́n pa wọ́n run láti fi sọ Nàìjíríà di ìlú wọn. ó wà nù nǹkan tẹ̀ àfẹ́ báyìí Nàìjíríà ṣe pọ̀ mọ́ torí àwọn ọ̀wá ìlọsíwájú gbogbo ọmọ Nàìjíríà ìparun ni wọ́n wá fún wa àwọn òsì sọ́pọ̀tì ẹ̀ làfin wọn sọ bàbá Tinubu pé ìgbéyàwó tí wọ́n gbé yìí ó dùn wá nínú o dáa ní wípé kí wọ́n ètè bá wa ṣètò láti wípé torí tí wọ́n ti wà lábẹ́ Nàìjíríà àwọn abidà ń da wọn yìí wọn ò ní fa lọ́hùn lẹ́ o àmọ́ tí wọ́n bá pa pé Nàìjíríà tó ní ká kú lọ́lọ́ ẹ̀ ìgbé ayé tó rọrùn tó dé bá ẹ̀yà kọ̀ọ̀kan wa ẹ̀yìn wa tẹ̀ wọ́n wà nílé ẹ bá wa pín ètò kó lọ dáadáa ẹ bá wa pín ẹ bá wa ṣí ẹ bá wa tẹ̀lé ẹ bá wa tẹ̀lé kó lọ dáadáa àwọn èèyàn wa kó lè bá gbọ́ ìròyìn tá a tún mú wá ẹ ti gbọ́ wọn ṣe ti gbọ́ ẹ ṣe gan ni bọ́dà mi máa ṣí bí ẹ kọ̀ntínú ọ̀yà. ẹ káàbọ̀ padà yìí èèyàn wa ṣé mọ ìdí tí kìíní ìṣeṣe ṣe l'Àbújá nítorí wípé àwọn ọ̀dọ́ tó wà níbẹ̀ wọn ò sùn àwọn tí wọ́n dẹ̀ jẹ́ landlord association nílùú Àbújá wọn ò dákẹ́ wọ́n invest sórí security wọn ìdí nìyẹn tí àwa ṣe ń fojoojúmọ́ pariwo fún ẹ̀yin ènìyàn wa wípé àwọn ọlọ́dẹ àdúgbò yín bó jẹ́ ọ̀kadà ni wọ́n need bó jẹ́ wọ́rẹ̀bà tẹ́ bá mọ̀ pé ó máa múṣẹ́ yá lọ need tẹ́ mọ̀ pé kò tó nǹkan kan ẹ ṣe fún wọn because tábà ní a fẹ́ dúró de ìjọba kankan wọn á kọ́ pààyàn nípakúpa ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní má yà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹjọba mi mú tùbí tẹwà yẹn kọ́ pariwo ìbàgán nìyẹn so ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní má yà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ wo ohun tí àwọn ará bí yìí tí wọ́n dánwò tọ́pọ̀ àwọn èèyàn lọ bí ilẹ̀ bí ẹni wọ́n padé bíi pé wọ́n tún pa láboyún ẹni tó wà nínú oyún and these are the people tí wọ́n máa pe ẹnìkan ní kèfèrí àwọn ẹni ni wọ́n wó ṣùṣù tí wọ́n pe ìyàwó president Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wọ́n pe ìyàwó ẹ̀ ní infidel wọ́n ló jẹ́ káwọn pa ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó mà ṣe kọ́kọ́ fún wọn kẹrojú olè ẹ̀ mú tó bá jẹ́ pé ọmọ Yorùbá ló dórú ẹ̀ wò tó pe ìyàwó Olúrẹ̀mí Tinubu tó pè wọ́n ní fidel tó tírẹ̀tì láì fún wọn gbogbo alámọ́ tó máa ti ṣẹlẹ̀ sọmọ Yorùbá yẹn ṣùgbọ́n tó jẹ́ Fúlàní bàbá ò ní choice
torí tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tó bá náwọn fẹ́ mú ọmọ Fúlàní yẹn gbogbo Fúlàní ló máa dìde. Irú ọgbọ́n yìí ló jẹ́ kí àwọn bàbá wa tó ń tẹ̀lé àwọn Fúlàní ó jẹ́ kó lè kọ́gbọ́n yìí lára àwọn Fúlàní wípé ẹ má jẹ́ kó fìyà jẹ ọmọ yín, ẹ má gbèsè yín àwọn ọmọ yín. Ẹ wo bàbá wa Dr. Chief Commander Sunday Adeniyi Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó bàbá Dami, ẹkùn ọkọ Fúlàní, ọmọ jọmọ lọ, general actor gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà, ọ̀rìnkílẹ̀ mìtìtì. Ẹ wo ohun tí bàbá yẹn dánwò, ẹ wo ohun tí bàbá yẹn ṣe nígbà tí ọjọ́ kú gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pé, nígbà tí ọjọ́ òfò pé fún gbogbo ọmọ Yorùbá, bàbá ilé dìde pé láyé lójú ẹ̀mí àwọn kọ́ lógún ti máa kó lẹ̀ Yorùbá. Bàbá yìí dìde, wọ́n dẹ̀ rescue gbogbo ọmọ Yorùbá, wọ́n rí dájú pé wọ́n stop attack tó ń bọ̀ yẹn. Gbogbo àwọn tó ń jí wa gbé tí wọ́n farapamọ́ tí wọ́n fojú hàn, bàbá wa dẹ̀ ṣe kí ni, wọ́n kó àwa ọ̀dọ́ jọ, a jọ lọ sí Gàngán, wọ́n dẹ̀ sọ fún Sẹ́ríkì yẹn pé ó yá àwa kìlọ̀ fún ẹni ohun tó ṣẹlẹ̀ yìí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. Níbi tí bàbá wa ti bá Sẹ́ríkì sọ̀rọ̀ ojú gbogbo ayé nìyà táwọn ọmọ Sẹ́ríkì bẹ̀rẹ̀ sí ní kóbọn jáde tí wọ́n ń dàbò sí Sunday Igboho. Nobody say anything about it. Tó ń dàbò bo bàbá yìí kó wá jẹ́ kó lọ́hùn wà pẹ̀lú bàbá yìí, ṣé ohun táwọn wí la máa wí? Kó jẹ́ ni tí ó súnmọ́ lọ́hùn ni bàbá yìí, bí wọ́n bá ṣe pa bàbá yẹn dànù nìyẹn. Nobody is saying anything about it. Bàbá yẹn wá yarí pé fún tẹ wá ṣe yìí o, mo wá kìlọ̀ fún yín ní tẹ́lẹ̀, nǹkan tí wọ́n sọ pé ẹ̀ ń ṣe àti rí confirmation ní sí pé lóòótọ́ ẹ̀ ń pa àwọn èèyàn pàkúpa, ẹ̀ ń jí àwọn ènìyàn gbé. Gbogbo àwa ọmọ Yorùbá a dẹ̀ forí lórí àfikún lùkùn, a dẹ̀ sọ wípé a ò fẹ́ àwọn Fúlàní yẹn mọ́ ní Gbàràpá ní Gàngán. Gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé la sọ wípé kò ṣe sí Sunday Igboho nìkan o, la sọ wípé a ò fẹ́ Sẹ́ríkì Sàlíù níbẹ̀ yẹn mọ́. A dẹ̀ sọ pé afúníjọ́ méje, bàbá ilé ẹ̀ṣì nídìí wọn lè. Torí pé bàbá wa ṣe Sunday Igboho, wọ́n ní kẹ́ni tó ń jí wa gbé nínú ìlú, ẹni tó ń pa wá lọ́mọ, tó ń fi tipátipá bá àwọn ìyàwó wa sùn, ẹni tó ń ṣoríṣiríṣi àwọn nǹkan yìí, bàbá wa bá wa lé kúrò láàrin ìlú. Àbí ṣé bàbá wa pa ni? Ẹ kọ sí comment section èèyàn wa, bàbá wa ò pa á. Wọ́n lé pé kó máa lọ láyà tàlàáfíà láì fọwọ́ kan anybody nínú àwọn, kódà fọwọ́ kan anything. Kí bàbá wa tó débẹ̀ lòun fún ara ẹ ti sá lọ. A dẹ̀ bá àwọn èèyàn sọ̀rọ̀, bàbá wa dẹ̀ yí padà nírọ̀wọ̀ nírọ̀ṣẹ̀ láì ṣe anything, láì di píìnì lásán mú. The next thing tá a máa rí òun ni wípé àwọn DSS wọ́n wá ká bàbá ìmọ́lé, wọ́n wá bust ilé wọn. More than 500 to 700 men torí èèyàn kan ṣoṣo. Àwọn tí wọ́n lọ lọ́sọ̀ bẹ́ẹ̀ kò ṣojú mi, ṣùgbọ́n gbogbo wa la fojú rí kan tó ṣẹlẹ̀, là ń gbóhùn bí ìbọn ṣe ń ró kólákólákólákólákólákólá tí ìbọn ń ró lákọlákọ tó ń ró lákọlákọ. Ọlọ́run wá gba ẹ̀mí bàbá yìí là, Ọlọ́run ò jẹ́ kí bàbá yìí kú sórí. Ẹ bá wa share fídíò èkó máa lọ viral ṣe. Àníkẹ́ ẹ bó káàdì fídíò ìfàyà, ẹ jẹ́ kí gbogbo ayé gbọ́. Àwọn ìjọba, torí pé Buhari jẹ̀jọba, olórí burúkú Buhari torí pé ó jẹ́ Fúlàní, ó wá lo power, wọ́n fi ọwọ́ kan pàpà, Kí ni bọ̀bọ̀ yìí sọ? Basiroy Abdul, ṣé ara àwọn ẹrú Fúlàní yẹn rí o? Gbàgbẹ́rí èmi ti blọọkì ẹ̀, mo dẹ̀ máa bá ní tí ò ní rí program mi wò mọ́ because. Màá bí ẹ blọọkì bọ̀bọ̀ yẹn dànù, ẹ blọọkì ẹ. Mo ti kẹ́ ẹ̀ jẹ́rìí mo àwọn ọmọ ẹ̀ka ń sọ. Now, àwọn ọmọ ẹ̀ka ń sọ.
bẹ́ẹ̀ ni wọn ò fọwọ́ kàn wọn ò ṣe kọ́kọ́ fún wọ́n dẹ̀ àwọn torí pé Buhari jẹ́ olórí burúkú torí pé ó jẹ́ aṣièrè torí nǹkan tí Buhari ṣe fúnlẹ̀ Yorùbá lágbára Ọlọ́run gbogbo àwọn ẹ̀jẹ̀ ni tí Buhari ti ta sílẹ̀ ẹ̀jẹ̀ wò ní jẹ́ kó jèrè gbogbo nǹkan tó bá kó jọ ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tí àwọn Fúlàní ń pa tó ń gbé tó ń jí gbé tó ń dà láàmú tí Buhari dẹ̀ la ojúlẹ̀ tí ó dẹ̀rí kankan ṣe fún wọn ó ṣe bẹ́ẹ̀ nípò òun arrest wọn at the end of the day ó tún ní wọ́n ti repent ó tún fi wọ́n sílẹ̀ lágbára Ọlọ́run ìran Fúlàní ìran Buhari á máa rí dààmú kọmọdé ò ríbi jókòó sí kò ní ríbi jókòó sí gbogbo tó bá kójọ láyé ẹ̀ látara ìjẹ́ ọmọ Yorùbá tó ń ta sílẹ̀ gbogbo ẹ̀ máa parẹ́ ni lójú ẹ̀ situation àtúwá worst kọjá bó ṣe wà kí ó tó di president wa gbogbo ti jẹ tọlọ́run Buhari wọn lo agbára ó fi agbára presidency ó fi support àwọn tó pa wá lẹ̀ Yorùbá ó ń lo agbára federal government ó fi support àwọn tí wọ́n slaughter àwọn ètò oríṣiríṣi just because ó jọ wọn Fúlàní àwọn àgbààgbà wa nílẹ̀ Yorùbá wọ́n dẹ̀ lajúlẹ̀ kò sí ẹni tó wúkọ́ nínú wọn débi tó máa sọ̀rọ̀ gbogbo nǹkan yìí la rí àti àwọn nǹkan kan ẹ sọ fún mi kí lẹ lè náwó sí ní Nàìjíríà tẹ lè sọ wípé ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o pé o kàn jọ ọmọ Nàìjíríà o ní àǹfààní sí kinní ordinary international passport ti Nàìjíríà tẹ bá fẹ́ gbà nílẹ̀ Yorùbá àbílẹ̀ Ìgbò ẹ lè lò 3, 4, 5, 6 months kó má ì tí jáde tẹ bá lọ sílẹ̀ Haúsá láàrin ìjọ méjì ìjọ mẹ́ta ó ti jáde 5 years ni wọ́n ń fún wa nílẹ̀ Yorùbá 10 years ló ń fún wọn lẹ̀ Haúsá Nigerian passport 10 years ló ń fún wọn lẹ̀ Haúsá 10 years mo lẹ́ni tó ṣe of recent 10 years ni wọ́n ń fún wọn 5 years ló ń fún àwa lẹ̀ Yorùbá torí pé a ti di ẹrú nílẹ̀ bàbá wa gbogbo àwọn nǹkan tí wọ́n dẹ̀ fi ń finance Nàìjíríà 85 to 90% ẹ̀ ilẹ̀ Yorùbá ló ti ń wá kí ló wá dé tí àwa Yorùbá òkú wá dá dúró nǹkan ta ní resources wa ká máa fi tún ilẹ̀ wa ṣe ẹ wá dúró èèyàn tí wọ́n pa nílẹ̀ Yorùbá ẹ wá dúró èèyàn tó pa lọ́yọ̀ state ní ẹnìjọ́ mẹ́ta ní níbi àbíjẹta ọ̀pá aláboyún wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ èèyàn kọ́kọ́ ò máa sọ̀rọ̀ èèyàn mélòó àgbààgbà mélòó ló dìde àbí ṣáfẹ́ sọ pé a ò ní àwọn àgbààgbà ní Ọ̀yọ́ state àgbààgbà mélòó ló dìde ní Ọ̀yọ́ state ta ló tó bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ta ló tó bẹ́ẹ̀ kò sọ̀rọ̀. broda mi máa bí àtọ̀dá gbogbo wà tó mọ gbígbé lẹ́yìn tí ètò yẹn díẹ̀ nígbà tí bàbá ìwà láyé. ẹ má bínú pé mo fẹ́ gbọ́ ọmọ lẹ́nu ẹ sọ nípa àwọn ọmọ Yorùbá tí wọ́n pa nígbà tí wọ́n interview bàbá wa emeritus ẹ wo adú àwọn èèyàn tí bàbá mẹ́sàn gbogbo wọn pa ilẹ̀ Yorùbá 1000 people ni wọ́n ti pa ilẹ̀ Yorùbá àwọn tó kú dẹ̀ ń dákọ ní wọn o àti ìkà wọn mọ́ wọn o ṣébà tí mo bá lọ ní ṣébà tí mo bá lọ ní yóò bá ọnú torí àlẹ́ ká mọ̀ wo àkísà kò jẹ́ kó rí bẹ́ẹ̀ wọ́n ọmọ ẹlẹ́ran àwa ń jẹ egun pẹ̀ kó rí bẹ́ẹ̀ gbogbo nǹkan ọrọ̀ ajé tó mú Nàìjíríà dòó lónìí ilẹ̀ Yorùbá ni wọ́n jí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àmọ́ àwa gan ni wọ́n á fìyà jẹ òun làbí sọ fún yín wípé ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká pẹnu pọ̀ jì í ká sọ pé bàbá wa tó bá ń jà kí tó yè lórí sẹ́fìtà mẹ́rin tó gbé dání ká fi ìmọ̀ ṣọ̀kan gbogbo àwọn ọmọ ká kó lẹ́yìn odi níbikíbi tá a bá wà táwọn òmìnira Yorùbá mo bẹ̀ wá ni mo wá ní ẹ jẹ́ ká support bàbá wa
Professor Banji Akintoye Kérédùmarè tó ti bàbá lọ rẹ̀ mí wọn kó bá dẹ́mi wọn sí ká mọ̀ gbúrò kúkú òjì lórí wọn báyìí kó lè bá tètè gbé wa délẹ̀ lérí ṣé ti gbọ́ àti bàbá mi Sunday Adéníyì Adéyẹmọ ẹ gan ni ẹ kọ̀ntínú ọ̀rọ̀ yín lọ́dà mi Masbi. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa ṣe rí mo máa ń sọ̀rọ̀ kan fún ẹ̀yin èèyàn wa bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ máa ń rò pé bóyá àhesọ ọ̀rọ̀ ni mo máa ń sọ̀rọ̀ kan fún àwọn èèyàn wa mo máa ń sọ fún wọn wípé níbi tí a bá dé ìwọ tó bá wà nílẹ̀ Yorùbá tó ti dìra my brother ẹlẹ́kọ̀ọ́ ọ̀hún ti ń polówó lórí ẹ̀ mú ọkọ̀ ìtì gbé ẹ sínú. Ẹ̀yin tẹ́ bá ní ọmọ nílẹ̀ Yorùbá ẹ máa sọ fún wọn kó má fira wọn sílẹ̀ ẹ kọ́ lọ dira gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọkùnrin ogún wà ogún òbí ẹ gbọ́dọ̀ máa wà ní always guiding. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti kú ikú tó jẹ́ kọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti nǹkan kékeré tí ò ní ìtumọ̀ ti pa wọ́n dànù ẹlòmíì wà kó kọ́kọ́ lè yìnbọn síbì kan kó fẹ́ lọ bá kó pa. Ìdí nìyẹn tí mo máa ń sọ fún wa wípé bàbá kan wà orúkọ wọn ni Dr. Mayegun bàbá Mayegun àwọn tí wọ́n ń pe bàbá yìí mi tí ẹni tó pè wọ́n tó sọ fún mi pé tó bá dàbí rọ́ ìwọ tó bá ti pè wọ́n bóyá tó ṣe anything lọ́dọ̀ wọn tó bá bẹ́ẹ̀ kọ sí comment section màá pe nọ́mbà bàbá Mayegun nísì ẹ pé bàbá Mayegun níbi tí a bá dé yìí ìwọ tó bá ti dira my brother ẹlẹ́kọ̀ọ́ ọ̀hún ti polówó lórí ẹ̀ ọ̀pọ̀ ìtì gbé ẹ sínú kùdù màá fún yín nọ́mbà bàbá wa Mayegun nísì 08023940939 08023940939 08023940939 ẹ̀yin tẹ́ bá wà outside Nigeria ẹ fi +234 síwájú ẹ̀ á jẹ́ 80 not 080. Phone number bàbá Mayegun ni mo fún yín yẹn ẹ pè wọ́n tó bá sọ pé èèyàn tó gbangba sùn lọ́yẹ̀ bàbá Mayegun ó tó gbangba sùn lọ́yẹ̀ ìyẹn fẹ́yìn tẹ́ fẹ́ oníṣẹ̀ṣe. Ìwọ tó bá jẹ́ pé bóyá o ti wà nílùú òyìnbó for more than 30 years 20 years 40 years tí wọ́n fún ẹ ní ìwé ìgbélùú má dàrẹ́ ẹ láàmú màá fún ẹ ní nọ́mbà bàbá wa kan nísìnyí wàá pè wọ́n màá fún ẹ ní nọ́mbà bàbá wa kan pásítọ̀ ni wọ́n wòlíì ni wọ́n ìwọ ṣáà pè wọ́n nǹkan tó bá ń dojú kọ tí wọ́n ní pé má parọ́ fún wọn orúkọ wọn ni Prophet Taiwo Ṣólẹ́yẹ bàbá orí òkè àṣẹ àti agbára pásítọ̀ yìí wọ́n gbóná bí àpárá ọ̀pọ̀lọpọ̀ testimony láti rí tí wọ́n ti sọ láti gbọ́ pé bàbá orí òkè àṣẹ àti agbára pè wọ́n sórí 070 25 47 54 27 070 25 47 54 27 fóònù bàbá orí òkè àtàgbára nìyẹn 080 25 47 54 27 ìwọ tó bá wà outside Nigeria wàá fi +234 síwájú ẹ pé àwọn bàbá yìí tó bá sọ pé atáto iyọ̀ ọdún ẹja dókè polówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀ yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà
Herbal Bitter Tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́? Láúlá Bitter Tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Láúlá Bitter Tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Láúlá Bitter Tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ má jẹ́ ká fẹ̀kọ́ tọ́nà fúnra wa. Ṣẹ̀rí Láúlá Bitter Tea cha. Ìwọ tó bá ra Láúlá Bitter Tea tí ò bá rí iṣẹ́ ẹ̀, pè mí wá dá owó ẹ̀ padà fún èmi mo sọ bẹ́ẹ̀. Ní ìtí rẹ̀ ni tó pe Láúlá Bitter Tea tó sọ nǹkan tó ń ṣe, tí wọ́n dẹ̀ sọ pé àwọn lè ṣògùn ẹ̀, tí wọ́n dẹ̀ fún tó complain. Ìwọ tó bá jẹ́ ìwọ tó bá fẹ́ àdódùn tó confam, ìwọ tó bá jẹ́ wípé nǹkan ọmọkùnrin yẹn kéré, ìwọ tó bá lè kanlẹ̀ dáadáa, ìwọ tó jẹ́ pé tó bá gorí obìnrin tí wà lóṣèjú márùn-ún lóṣèjú mẹ́wàá tí wà dátọ̀ owó ẹlẹ́ nǹkan burúkú ni o, àrùn ni. Pé Láúlá Bitter Tea kò jẹ́rìí sí agbára ìjìnlẹ̀ tiwantiwa. Oòduà gbé wá kó ní gbé